kéwù gbé mi àdáyé yín ẹni ọ̀la bàbá kó má bàjẹ́ àjẹ́dálẹ̀ ni kó Olúwa fi ṣe. Ọlọ́run dákun máa paná ìmọ́lẹ̀ sàtì àdákun máa tàn tí ìbànújẹ́ sílékè ó gbé mi látòkè délẹ̀ ọ̀lẹ́ni wá ìwọ lálágbára. bàbá kéwù gbé mi àdáyé yín ẹni ọ̀la bàbá kó má bàjẹ́ àjẹ́dálẹ̀ ni kó Olúwa fi ṣe. Ikú òní wọlé mọ́ ipa. Ikú òní wọlé mọ́ ipa. Àrùn òní wọlé dé ìmọ̀lẹ̀. Òsì òní lè dá yín lágara. bàbá kéwù gbé mi àdáyé yín ẹni ọ̀la bàbá kó má bàjẹ́ àjẹ́dálẹ̀ ni kó Olúwa fi ṣe. àjẹ́dálẹ̀ ni kó Olúwa fi ṣe. àjẹ́dálẹ̀ ni kó Olúwa fi ṣe. Bàbá àgbà bàbá lágbàjì. àjẹ́dálẹ̀ ni kó Olúwa fi ṣe. Wọ́n láti ṣáájú sẹ́ni. àjẹ́dálẹ̀ ni kó Olúwa fi ṣe. ẹni ọ̀la bàbá kó má bàjẹ́ àjẹ́dálẹ̀ ni kó Olúwa fi ṣe. bàbá kéwù gbé mi àdáyé yín ẹni ọ̀la bàbá kó má bàjẹ́ àjẹ́dálẹ̀ ni kó Olúwa fi ṣe. aráyé ń fẹ́ yìí. wọ́n fẹ́ yín. aráyé ń fẹ́ yìí. wọ́n fẹ́ yín. kára ọ̀run mọ̀ pé yín lójijì. aráyé ń fẹ́ yìí jù wọ́n lọ. aráyé ń fẹ́ yín. aráyé ń fẹ́ yín. kára ọ̀run mọ̀ pé yín lójijì. aráyé ń fẹ́ yín jù wọ́n lọ. بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي يطعم من جوع وآمن من خوف. أعوذ بالله من الشيطان الرجيم. ẹni tí Ọlọ́run bá mú ní àlàáfíà ọwọ́ kó tẹ́ méjèèjì síwájú Ọlọ́run. بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما. ẹ dákun ní ẹjọ́ àwa tí a ń bẹ ń bí Ọlọ́run wọlé Al-Qur'anu yọjá alibarika wọ́pọ̀. آمين àmín. kí n tó lè kí ẹnì kankan yín kọ́kọ́ fẹ́ kí gbogbo ọjọ́ ṣe àfọ̀mọ́ fún Ọlọ́run. Allah. الله ọba tí ó ti máa káwa ó tó dé. الله torí mo rí i pé kò sí nǹkan kan tó ran Ọlọ́run má jù nísìn ju ká máa bẹ́ẹ̀ lọ. Allahu akbar. لامبني òpó ẹni bá wá ní tí ó gbà lọ́dọ̀ Ọlọ́run kó tẹ̀lé mi pẹ̀lú bí n bá ti ń wí. àádìjọ wí ló ń ka ayé tẹ́mi mi wí. Allahu akbar. ìní sọ̀nkà náà fún ọ dépò kọ́ ọ máa tẹ̀lé mi. bọ́ ọ bá ti padà lọ́nà ọ padà ń tiẹ̀ nìyẹn. شو bismillahir rahmanir rahim. subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah. subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah. ètò sunmi débẹ̀ ni pé gbogbo ojoojúmọ́ bá a bá ti jí àárín tí ń dùn máa wà mọ́ ìbànújẹ́ ló kù. Allah. Allah. etí ọ̀gbọ́re mọ́ ẹ̀rù Ọlọ́run wá ń bà mí pé yé bí n ti ń ṣe tiwa yìí náà ń bo lágúnlẹ̀ sí subhanallah walhamdulillah astaghfirullah la
إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الذين يذكرون الله قياما وقعودا gbogbo ẹni bá mọ̀ pé òun lè ṣàfọ̀mọ́ fọlọ́run lérí ìdúró kó dídẹ̀ nàró fọlọ́run bẹ́ẹ̀ káwa mọ̀ pé subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah. ọba tó máa tí nǹkan kan ò lè mọ́ tó nínú mímọ́ rẹ̀ ni mímọ́ ti máa jáde nínú mímọ́ rẹ̀ ni gbogbo mímọ́ ti wáyé ẹ jẹ́ àṣàfọ̀ mẹ́ẹ̀mí wa lọ sọ́dọ̀ rẹ̀ ìdọ̀tí yìí pọ̀ èérí yìí pọ̀ ìjẹkújẹ yìí pọ̀ ìmúkúmu yìí pọ̀ ìsọkúsọ yìí pọ̀ bó bá wo tiwa yọ pa wá rẹ̀ ìwòkuwò yìí pọ̀ àtúwò kan lánàá nísìn bàbá mi kúkú eré ìbànújẹ́ mọ wà tí mi délẹ̀ yìí mo wo ní Facebook ọmọ ọdún 18 ó sì pa èèyàn ó sì gé orí ẹ̀ ọmọ 18 years wọ́n wá ní kí ló fẹ́ sí olóhùn fẹ́ lówó yé. subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah. ẹ dákun ọmọ ọdún 18 ṣé bàbá rẹ̀ lówó ń gbà náà ni. kí ló dé kí lẹ̀ ń wá kí eléyìí bú mi náà sì ń bẹ láàrin wá bí náà yìí náà ń bẹ lẹ́mìí rẹ̀ tó náà fẹ́ ṣe. omi ṣẹ̀ṣẹ̀ gbàgbádá tiẹ̀ kaná báyìí ni wọ́n fẹ́ ṣe rí ibú ni. kí ló dé gan owó tán hẹ́ lẹ̀lẹ̀ owó etí ọ̀nà bá mi kúkú tí sáàtì bá ṣe tán tí ọba sílẹ̀kùn ẹ̀ fún ẹ ọmọ ahẹ́ bí ìgbà tí wọ́n èlò lówó yọba yálà yòówó kí ló dé ara mi ọ̀yá láti gba mo ti wò ó látàárọ̀ ńlá láàfin ọkàn ntí mo wá wí tí mi débi náà ni pé subhanallah alhamdulillah astaghfirullah la ilaha ọba tó mọ kànga subhanallah. mawulẹ̀ èsù tí bẹ́ẹ̀ lára rẹ̀ kọ́ gbọ́nù. astaghfirullah ṣètàlì tó wà lẹ́nu ẹ̀kọ́ pọ̀ bẹ́ẹ̀. ní ma fòlùwà. subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah. Oya subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah. Ẹni la ilaha illallah. La ilaha illallah. Bí ẹ bá ṣe kọ́ lọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ ó yẹ kẹ́mi rẹ ti yí padà. Bọ́ọ̀ bá sínú eléyìí ibú tán ti kọ́ ọmọ yẹnyẹn. Tọ́rọ́lọ́ ni zara'na li jahannama kasiran minal jinni wal ins. Lahum qulubun la yafqahuna biha. Wa lahum a'yunun la yubsiruna biha. Wa lahum azanun la yasma'una biha. Tọ́ọ̀ bá sínú eléyìí ibú ó yẹ kọ́ kàrẹ́ sọ fún ọ pé jẹ́ ń padà ń bi tí ń ṣe yìí.
tọ́ba àmọ̀pọ̀ wà nínú eléyìí tọ́ ọmọkọ́ àdúrà rẹ ti gbà sọ́kọ́ Allahu Akbar. Allahu Akbar. Ọlọ́wọ́ Allah. wọlá pé wọ́n lọ́ọ́ jẹ́ ní tí mo wí o bàbá ńlá bàbá ẹnìkan ò sì tóru ẹ jẹ́ Allah. gbogbo ẹni ọkàn rẹ̀ tẹ̀lé mi bíi tí mo ti wí tọ́wọ́ ronú pé wájú rẹ̀ ló ń wọ́n padà sí ohun ọ̀sàbúrú mọ́ kó tó kú òun bí Ọlọ́run dá lóhùn. Àmín. يا طيب الأسماء Ọlọ́wọ́ يا من هو الله àgbákò náà ní sunwó débi gbogbo dáadáa yìí ومن لا يسمى àìlọ́wọ́lọ́wọ́ náà ló sunwó débẹ̀. ذلك الاسم إلا هو gbogbo ẹni ẹ̀mí rẹ̀ padà síwájú rẹ̀ bí mo ti sọ̀rọ̀ rẹ̀ tí mo kí wọ́ Ọlọ́run nísìn ọwọ́ adé ìbànújẹ́ kan mọ́ra débi ọwọ́ lásọ débi ń sunkún lọ́wọ́ bí kálukú ti ń náwó ní fọwọ́ rárá páyé kí n mọ wáyé Ọlọ́run o Allah. ibi wọ́n ti dé ni wọ́n ń pè ń gbédè ààyè bí wọ́n ti tú ni wọ́n ń pè ń túdè Allah. Olúwa mi alágbára o الله ọba tí tú ìdè gbogbo ẹni ó ní bí Ọlọ́run tú ìdè ara rẹ̀. يا حسن الأوصاف يا حسن الثناء ọ̀sẹ̀ wọn lọ mo dúpẹ́. ويا محسنا ẹsẹ̀ náà mo ń ṣe. أما لينام بحسن والله في الأرض والله في bẹ́ẹ̀ bá السماء rí wọlé ṣe rí mi ò ní kú. والله ìgbádùn ما bàbá yìí ìgbádùn tí mo dé أحلى yà yìí ìgbádùn tí mo dé yà yìí kí ló dé ẹ fẹ́ ra kò tẹ́ fi máa rìn ni àwòrí ẹ burú ni. يطيب wọ́n ra kò kan tó rìn ni. ويحلو كلما كل رسمه oṣù wọn kálukú sì ń bẹ lọ́dọ̀ Ọlọ́run fọ́kàrẹ́ balẹ̀ bọ́ ọ bá gbà bẹ́ẹ̀ sọ pé Allahu Akbar. الله أكبر Allahu Akbar. alhamdulilayi rabbil alamin kálukọ́ dání yẹn tó bá fẹ́ Allah. kálukọ́ dání yẹn tó bá fẹ́ o dúpẹ́ Ọlọ́run. يا طيب الأسماء o tó o dúpẹ́ Ọlọ́run. الحمد لله ṣeun ẹ dákun gbogbo ẹni tí máa ń rojọ́ ẹ má bàa sọ nǹkan kan mọ́ kò ní pín bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ á sì wá pọ̀ tó báyìí tá à ní lérí ibú Ọlọ́run ní kéré òjò kó mọ́ fi lérí bú díẹ̀ bọ́ọ̀ bá ti ṣe lérí ibú ni wọ́n dákẹ́ lọ́mọ wí níta wí ọ́ tẹ̀lé wa wọ́n sì sọ fẹ́ni tí ń bẹ́lẹ́gbẹ́ rẹ̀ pé ọ́ dákẹ́ èèyàn múlé tẹ lérí ibú kó ṣe ríire á sì àmúlé ti fìdáwọ́ náà ó ṣe ríire. sẹ́rìírí mà bẹ́ẹ̀rẹ̀ ntọ́fẹ́ ọwọ́ mi kọ́ ọwọ́ Ọlọ́run ọtí jájọ béèrè mo fọlọ́ fi ọlọ́kàn balẹ̀ kí n bí ti ń ṣe mí yìí bẹ́ẹ̀ mi rẹ bá gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi rẹ bá gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi rẹ bá gbà bẹ́ẹ̀ láàrin òní sọ́jọ́ méje Ọlọ́run ọ̀dà Ọlọ́run àmín ọlá ìyá tó bí mi àmín ọlá àbá tó bí mi àmín ọlá àfa mi tí mo mú láyà rẹ̀ Ọlọ́run àmín wọlá kébí nǹkan bá ti ká mi látọ́ bí mi ti pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta nù yóò ṣe kò gbọ́dọ̀ wọ́n jẹ́ ńlá mi gbọ́dọ̀ má ra mi rẹ̀ òun ló dé àmín ọ̀sẹ̀ wọn Ọlọ́run mo dúpẹ́ ẹbọ ti dá mi Ọlọ́run kò ṣe Ọlọ́run kò ṣe Ọlọ́run kò ṣe. ẹ̀yin àfa ìkọyín láṣìírí kan lónìí nínú sọ̀yìn Buhari ta ló ní ẹ má gun nǹkan ta ló ní ẹ má lọ nǹkan tá ń wí bẹ́ẹ̀ ta ń wí bẹ́ẹ̀ ìkókògùn lẹ̀ ń gún lójúrí yín ọ̀ dàrú ìlọkulọ lẹ ń lọ sọyìn Buhari lọ sọ bẹ́ẹ̀ pé a lè gún a lè lọ a lè kó lọ́sẹ̀ ká fi wẹ̀. ó sì tọ́ka ń tá a gùn fún wa. bọ́jẹ̀tì Abdulkadir kọ́ yìí. bajatu zamani. ọlọ́wọ́ wọlé àbá mi kéwì yẹn mi baba kọ́lọ̀ mọ́ pọ́nmọ́ yìí máa ń lọ́wọ́. bajatu zamani. mo ṣe ní gbogbo tí mo bí ni mò ń rí dùnú lára wọn. la khayra fil ilmi wal fadli wal gina. gbogbo kọ́lọ̀ lè fi sakọ sí mi fisikasa gbogbo ntọ́ bá ní ma fi sakọ àmọ́ kọ́lọ̀ ń sànú mi lórí àwọn ọmọ tí mo bí. وصاحبه عند الكمال يموت. tí n bá ní e wọn ò ní sọ pé e náà làwọn náà wì. الحمد لله. gbogbo olè kọ́ lórí bẹ́ẹ̀ ẹ ní alibarika. آمين. àtàní àmọ́ o. لا زلت مرفوعا ọba wòlíì. متى عشت دائما báàmì bá ti ń ṣe mí lé ní kèsè pé dà o. ولا زلت تعلو
wọ́n dára kan fún mi lónìí èsì sunkún wọ́n wá pa ọ̀pọ̀ wọn wá ra aṣọ fún mi wọ́n ra bàtà fún mi mo ní sẹ́bà náà ló ń jẹ ọmọ yá bíbí inú mi ni o. àjìkéwù. èsì kọyín kèfèrí sọ gbà pọ́lọ̀ ti ṣàánú rẹ lónìí sẹ́bi rẹ sọ bẹ́ẹ̀. alhamdulilah. obìnrin alibarika dé. ìyá tó bí wọn fún mi náà ni. Allahu Akbar. ìyá tó bí wọn fún mi náà ni. tọ́ba mi pọ́lọ̀ ti ṣàánú sọ pé alhamdulilah. alhamdulilah. sọ pé alhamdulilah. alhamdulilah. inú mi ti dùn ọkàn mi ti balẹ̀. wá ké suratul kawsara ẹyọkan ìwà ka hadisi náà fún yín nù Sahihu Buhari ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbé sórí net ẹ gbé síbẹ̀ dáadáa ẹjọ́ clear nù Sahihu Buhari ló wà. ẹ sì share rẹ̀ dáadáa. ẹ sì share rẹ̀. kórìn. bá mi ajá amadani olóríire. Allah. La ilaha illallah. Ikú ò gbọ́dọ̀ pa ẹ́ fún wa. Ikú ò gbọ́dọ̀ pa ẹ́ fún wa. Àrùn ò gbọ́dọ̀ ṣe é ń gbà kankan. Àrùn ò gbọ́dọ̀ ṣe é ń gbà kankan. Àjí àmàdà ń dá mi lọ́rùn. Ikú ò gbọ́dọ̀ pa ẹ́ fún wa. Àjí àmàdà ń dá mi lọ́rùn. Ikú ò gbọ́dọ̀ pa ẹ́ fún wa. Òṣì ò gbọ́dọ̀ ta ẹ́ láyé. Òṣì ò gbọ́dọ̀ ta ẹ́ gbàgede. Wọ́lá kan lè Al-Qur'ani. Ikú ò gbọ́dọ̀ pa ẹ́ fún wa. Ó máa dán kó sì máa dùn sí. Ikú ò gbọ́dọ̀ pa ẹ́ fún wa. Ọlá Aládìsá Àjí Hùsẹ́ìnì. Ikú ò gbọ́dọ̀ pa ẹ́ fún wa. Wọlá Alálàbí Àjí Ràzákì. Ikú ò gbọ́dọ̀ pa ẹ́ fún wa. Ẹ ní fẹ́ owó kù. Amina. Ẹ dákun ẹ jókòó. Àmín. Suratul Kawsara ládìjọ ké. Ládìjọ ké. Inna àtẹ̀yìnà farabalẹ̀ kó ké. Inna àtẹ̀yìnà farabalẹ̀ ké. Wọ́n ju ẹrù rẹ sínú ẹ̀ kọ́ gbẹ́rì ibú kalẹ̀. Ìtàn wo pálọ̀ wo lè ṣe tẹ́ka ọláyà ní ìdí sínú ẹ̀. Tú sínú ẹ̀. Ẹ jókòó. Má wàá rojọ́. Má bá ti jọ ẹ jókòó. Wá ju ẹrù rẹ sínú Kawsara tá a fẹ́ kéyìí. Ìwà ka hadisi náà. Ìwà jíṣẹ́ tá a sì bí aláwòrán mi. Oríire tẹ́nìkan ò sí rí ìdùnnà yín bèrè rẹ̀. Báyìí alábòsí làwọn èèyàn. À ń bọ̀ wá sí pọ̀. Allahu Akbar. A ní ẹ máa so oògùn àmọ́ oògùn tẹ́ bá ṣe kójú oògùn wòsàn. Oògùn ibà, oògùn erí fífọ́. Wọ́n sọ pé kẹ́ ẹ ṣe túdé. Hadisi sọ pé kẹ́ ẹ ṣe túdé. Bàbá wa ké nà tẹ́ iná tán àwa kí bá wa kéwì yẹmi àwa bọ́ síbi àdìsí. Iná tẹ́ná tẹ́wọ̀ rẹ méjèèjì bọ́ọ̀ bá ti nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ kò ní í ṣẹ. Ayọ̀ǹda rẹ mọ̀ wulẹ̀ ké. Wàláhì má wulẹ̀ ké. Lápapọ̀ àké lápapọ̀ mọ́ kẹ́ni tí ó bá dérí ibú rẹ̀ sí ọ́ dá sí. Dá sí fúnra rẹ nù kọ́rọ̀ yàrá rẹ. ẹni tí ó dérí rẹ̀ sí ó ṣe rí bá mi kúkú bọ́ọ̀ bá ní ká ké lápapọ̀ eléri ibú mi nà ń bẹ̀ tẹ́mi rẹ̀ ọ̀gbàgbọ́ yọ̀dà sẹ́ wà nù ni ké Suratul Kawsara rẹ̀ jẹ́jẹ́ fẹ́rí ààrẹ bọ́ọ̀ bá ti fẹ́ kórí fún ọ wíbẹ̀ Bismillah. Amina. Àmín. Afa Abdulwahidi. A'udhu billahi minash shaytanir rajim. Ẹ̀yin àfọ̀ ọlọ́mọ kí ọyẹ start tẹ bá fẹ́ gbé sẹ́rí afẹ́fẹ́ gbé báyìí. Bismillahir rahmanir rahim. Èmi ò sọ pé kéèyàn ọmọ bú mi pẹ̀lú tí wọ́n fẹ́ wí. À ń retí ẹbú rẹ. Ẹni tí ó bú mi náà lèmi ń wà. Èébú jọ ní ìtàn búba mi kéwì yẹn mi. Mọ́tò tuntun lọ́lọ́run fi gbé jáde lánàá. Alhamdulillah dákun bú wa sí kí jẹ́ tinú wọlé. Mọ́tò tuntun truck kése car truck ni alẹ́ àná lọ wọlé kése car o truck ni o bá mi màá gbé padà yín lọ́dọ̀ àlífà. Insha Allah. wọ́n gbé dé nìkan bí aago 8 àbọ̀ lálẹ́ àná ni. Bá mi kéwì yẹn mi àlùbáríkà yín ni. Ìsìn ní post yẹn mọ̀ wọ́rì
hilos gidi èébú tán bú mi lọ́sẹ̀ tó kọjá nù. àfa tí owó lẹ́yìn mi. dèdè wòye àná wọn ìgbéde wọn kẹ gbọ́ wọn gbé bọ́ ni. Bahaja latest lẹ́ ń àwọn gbọ́. gbéde wọn lè mú ní ní daniel mi padà mo ti rè kó sẹ́lẹ̀ yìí. Masha Allah. ẹ máa gbé e lọlé ntún lè kó njọ́ mẹ́jọ. Insha Allah. ìgbé wa kì í bá mi. a tún bọ̀ njọ́ mẹ́ẹ̀ẹ́dógún. oògùn kan sì kọ́ wa gbọ́n tá nàbí wí. sallallahu alayhi wa sallam. ọ̀ lè yòówó ànábì mọ́ ni. Sallallahu alayhi wa sallam. Sallallahu. Abdulwahidi kí ló ṣẹlẹ̀. Wa qala Farabalẹ̀. Qatadatu. ọ̀rọ̀ tá a fẹ́ kà yìí sọ́tìyá ọ̀rọ̀ tá a fẹ́ kà yìí nínú Sahih Buhari ló wà. tírà náà ni Fathul Bari ala sharihu Imam Buhari Shehu Asqalani ló ṣe. ọ̀lẹ́fẹ́ wá díẹ̀. òun ló tú Sahih Buhari sí wẹ́wẹ́ tafsiri rẹ̀ rẹ̀. akẹ́ àfa kan máa wọlé. akáwọn afáwọn kan máa wọlé. Masha Allah. etí ọba ti sínú tírà ẹ máa wí. baba wa al-abrar. Al-Abrar Al-Abrar la ilaha illa. Allah. inna al-abrara lafi na'im. inna al-abrara lafi na'im. fi na'im mi náà lọ́ọ́ máa wà. wala anabi lọ́dọ̀ ọlọ́run. àmín. wala la ilaha illallah. àmín. ẹ̀yin afa ẹ lè tú yàn lẹ̀ ẹ lè gún ẹ lè lọ ẹ lè fún kó fi wẹ̀ ẹ sì lè jó ntẹ́ gun ntẹ́ lọ ntẹ́ jó ni ká ẹ bẹ̀rù Ọlọ́run lélẹ́rìí. Allah. ntẹ́ gun tẹ́ jó tẹ́ lọ ni ẹ bẹ̀rù Ọlọ́run lélẹ́rìí. Allah. ẹ má gun haram ẹ má jó haramu ẹ sì má lọ haramu amẹ́rìnbalẹ̀ lẹ́gùn kọ́ wa gbadìsí. kéésì sóògùn erí fífọ́ là ń wí hadisi ọ̀la ayé yín nísìn kéésì ti jẹ̀dí ní wí. báàmì kéwì yẹmi àwọn náà mú ti ń kí látàárọ̀ báàmì kéwì yẹmi. baba wa gbà alalabi gbà adama Allahu hayatakum. ta ni ń kí látàárọ̀ ta ni ń kí látàárọ̀ ẹ bẹ́ẹ̀ yín náà ni ti ń kí látàárọ̀ ẹnìkan lè mi ò tí ì kí yín ẹ pàṣẹ tí ì kí yín ẹsẹ̀ anakumula jama. anakumula. n ti ń ṣe mí bọ̀ ni. òní kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa pa àgbà fún yín tán yányán. bọ́ǹtì Sa'id ọmọ Musayyabu wí Qatada lọ́lọ́ lè bá Sa'id ibn Musayyab kí ni wíńdà lóhùn. Qultu li Sa'id ibn al-Musayyab. Qatada lóhùn sọ fún Sa'id ibn Musayyab Sa'id ibn Musayyab yìí bàbá rẹ̀ tó jẹ́ Musayyabu ó wà nù àwọn tó ṣe báyìí àfa Nabi Muhammad tààtà sajara. sallallahu alayhi wa sallam. Sa'id ibn Musayyab gẹ́gẹ́ fúnra ara rẹ̀ àsìkò khilafatu Sayyidina Umaru ni wọ́n bí ó sì kú ní 94 hijra 94 years hijra lóku ọ̀rọ̀ tó bá ti wá látọ̀dọ̀ ọ̀rọ̀ àwọn yẹn legit ni Allah. authentic ọ̀rọ̀ ni ọgbẹ́ tán fẹ́ bari rẹ̀ jẹ́ tán ni ọmọ lọ sẹ́ mọ́ wọ́n ní ọmọ fi nǹkan kan wẹ̀ mọ́ wá gbọ́ wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ ni Sa'id ibn Musayyab wọn sọ báyìí pé rajulun bihi tibbun. ẹ dàkú bárò yìí bá ti wáyé máa padà mẹ́mi ní sọmọ́ Qatada lọ́lọ́ ẹ bá Sa'id ibn Musayyab gẹ́gẹ́ bíi tábìí ó ní rajulun bihi kíni bihi tibbun. arákùnrin kan tí wọ́n sàsí oògùn bẹ lára rẹ̀ aw yukhadhu an imra'atihi. àbí wọ́n gba zakari lọ́wọ́ ẹ̀ yukhadhu an imra'atihi kọ̀rọ̀dọ̀ ìyàwó ẹ̀ dé mọ́ orílẹ̀-èwọ̀ mọ́. kò lè bó bí sùn mọ́ sẹ́mi akẹ́kẹ́ ṣe kó dùbúlẹ̀ ààrẹ nìyẹn kíní yẹn bẹ́ẹ̀ ń bẹ̀ kọ̀ọ̀kan ṣiṣẹ́ mọ́ máa kẹ́ wọ̀. ayuhallu anhu aw yunasharu. ọ̀nà alibarikada kò farabalẹ̀ ké dáadáa o. ayuhallu anhu aw yunasharu. ìrẹ́ fa Sa'id ayuhallu anhu sáàlẹ̀ bá a yọ
aliyu nasharu anushiratu ntagbe nushira ni pé sáálé gún kan fún ká lọ fún kó lò sáálé gún sáálé lọ ká wá gbé fún kó lò sáálé kó mọ́sẹ̀ kó lò sáálé kó mọ́sẹ̀ pé kó ewé ẹ ti rí fati bari sẹ́yìn náà ti rí ẹ tẹ̀lé mi màkà bọ̀. ọ̀làlà bá a sábì. àfa wa Saheed ni lọ́ọ́ sàbí kọ́sá burú mbẹ́ ẹ lè bá a fi gbólóhùn yọ tẹ́ ẹ bá mọ gbólóhùn ìyẹn náà ń pè ní rúkìá tí ò ní ṣíríkù nínú ẹ lè bá a yọ pẹ̀lú gbólóhùn ẹ sì lè ṣe nùsùrà fún ẹ lè gún kẹ ẹ lọ kẹ ẹ já ewé yọ sàlàyé nùsùrà wájú kọ̀dákẹ́ ó ní lábàásà bìí torí pé kí ni o. innama yuriduna bihil islaha. nítorí pé ń tẹ́ ẹkún yẹn tẹ́ ẹ lọ yẹn yuriduna bihi al-islahu ẹ fẹ́ fi ṣàtúnṣe ayé ẹ ni. ẹ fẹ́ fi tú di ara ẹ fẹ́ fi tú di ara rẹ̀ kú ni. ọjà rẹ̀ tí ò yá kó máa yá. yuriduna bihi al-islahu wọ́n gbé ọjà fún kò rí ta ó sì gbé fẹ́ni tí ń bẹ ṣọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyẹn dẹ̀ ta ẹ wá ní òsì nǹkan kan lára ẹ̀. ẹ gbàdọ̀ ìbá wáyé máa dákẹ́ o. ẹ̀yin tẹ̀ ń pé kíní ẹ ní sùúrù. wọ́n gbowó fún mílíọ̀nù mẹ́wàá fi ṣòwò láàrin oṣù méjì ó parẹ́. ó ní nǹkan bó ṣe lọ. ẹ wá ní òsì nǹkan rẹ̀ kí ló fà wá wí. fa'amma ma yanfa'u an-nasa. afa Saheed ni fa amba ma yanfa'u an-nasa èyí tó bá ti jẹ́ pé yóò ṣèyàn láǹfààní o. falam yunha anhu. falam yunha anhu ẹ̀yin afa àṣẹ ń gbọ́ falam yunha anhu a kọ̀ fún ẹ nta bá ti mọ̀ pọ̀ ọ́ lò yóò ṣe ọ́ láǹfààní a kọ̀ fún ẹ pé kó o lò inú Sahih Buhari mo ti ń ka o. naam wọ́n wá fẹ́ ṣàlàyé nusra ẹ dákun ìfẹ́ ká ló yọ wáyé ibi mo fẹ́ lọ gángan ni wọ́n ní wàmá nusra kí la ń pè ní nusra. kí la ń pè ní ká gun ká lọ. wáyé an yakhruja al-insani fi mawdihi al-adaw. ó ní kí èèyàn lọ lè mú akẹ́tùn igi kan an yakhruja al-insanu fi mawdihi al-adaw ó lọ lè já ewé kan àbí igi kan má bọ̀. fayakhudha an yaminihi wa an shimalihi. sábà rí mi ọwọ́ amú ọjà alápá ọ̀tún arábí tí ọba ti kọ̀rẹ́ tiẹ̀ mọ́ tún mi ṣe à ń yẹ̀mí nìyí ọjà ní apá ọ̀tún wà á ń ṣìmọ́lì yìí ó tún jà ní apá òsì. àtọ̀tún àtòsì. ẹ máa gbọ́ ohun tó ń pè nusra ní tú ọ ọ̀yá. thumma yadukuhu. yadukuhu wa yakrahu fi. farabalẹ̀ summa yadukuhu ọwọ́ akó méjèèjì jọ yadukuhu ọwọ́ agun. ó ṣe kí ni mo wí. ogun. yadukuhu. nínú tírà wo Sahih Buhari. bọ́ọ̀ bá wa rí itú bí n bá rí itú ìwọ tuntun summa yadukuhu ewé tọ́jà lápá ọ̀tún ewé tọ́jà lápá òsì ó kó kalẹ̀ ọwọ́ agun. lérí ọlọ. nígbà tó gun yìí kí ló fẹ́ gun. wa yakrahu fihi. nígbà tó wá gun tán ọwọ́ akẹ́ àyà sí yakrahu fihi kódò tó sọ àyà tẹ́ ké má kéwù bọ̀. thumma yagtasilu bihi. nígbà tó kéwù tán tó kẹ́ àyà sí tán summa yagtasilu bihi ọwọ́ àfiwẹ̀ ẹ sọ bọ́lọ̀ nítorí. nígbà tó pọ̀ ń sọ̀bùnù tán. farabalẹ̀. ọlọ́run jẹ́ àríyìn pẹ́. sọ̀bùnù tí ń bà wọ́n nínú jẹ́ náà nù. ọwọ́ akó ńgbà tó já ewé tíra ní ti ń ka yìí. ó jẹ́ ewé tọ̀tún. ogun ọwọ́ ọ̀tún. àtòsí. ogun tọwọ́ òsì. yaduku ọwọ́ agun. lórí ọlọ. summa yakrahu fi ọwọ́ akẹ́ ọkọ̀ ọlọ́run sí. summa yagtasilu bihi. ọwọ́ àlọ́ lè fi wẹ̀ wọ́n ṣe é fẹ́ wẹ́wẹ́ bí ọba lọ́sẹ̀ nú. ṣebí kó lè rọrùn la fi fọṣẹ sí i kó lè hó dáadáa ni wọ́n fi fọṣẹ sí i. ẹ fọṣẹ àgàn yẹn kó. hadith ìlọsọ bẹ́ẹ̀ Sahih Buhari ní pé sọlẹ. wa dhakara ibn al-Battali. ọmọ Battali tó sọ báyìí. anna fi kitabi Wahabin. inú tírà kan dáadáa. an yakhudha sab'u waraqatin. má jẹ́ kí ohun ó dùn máa kégere ó nínú tírà míì
àfa sọ pé aya huza sabu a warakati mina sidir kọlọ lè já ewé kọlọ lè já ewé sidiru méje àṣewọ̀tán ni kò jẹ́wé ọgbọ́n méje tani kò jẹ́wé àjọ ọ̀bàlẹ̀ méje kò jẹ́wé túndé. ẹnìkan wá ní àlìjànú ló fún ọ ní àdàdì ni àlìjànú kọ́ sọ̀rọ̀ Buhari ló fún wa. ẹ gbọ́ kí ni mo lọ sọ fún yín gbogbo ẹni tí pé òǹkà tán fún yín àlìjànú ni àlìjànú kọ́ ló fún wa ó ní sọ̀rọ̀ Buhari rè mú wá Fatihu Bari ló jẹ́ ń gbé tìrà wá. kó má dẹ̀ rí yẹn jiyàn kìtàbù rásì ni kìtàbù rásì kọ́. ní o jẹ́ ń kà á lérí fóònù ó ní kẹ́ ẹ jẹ́ ewé sídìrú mélòó ló pè é. méje. min sidiri akọdọrin. kó tún wá jẹ́ ewé sídìrú tútù mẹ́kẹ́ bọ̀. fayadukuhu bayna hajarayni. ṣé o mú kí bàbá mi àṣẹkùn yadukuhu bayna hajarayni yóò wá gún láàrin ọlọ méjì òkúta méjì ìyá ọlọ àtọmọ ọlọ. ẹ sọ pé Ọlọ́run tóbi náà. Allahu akbar. yadukuhu bayna hijrayni. yóò gún láàrin òkúta méjì ìyá ọlọ àtọmọ ọlọ. sọ fún alùsùnà tí ń pèrè lálùsùnà pé kò tẹ̀lé tírà bí ọba lè gbókúta kalẹ̀ kó igun. òkè sóbì àtòkè olúmọkọ́ ní ẹni ọ̀pápọ̀ o ìyá ọlọ àtọmọ ọlọ akòkúta. bẹ́ẹ̀ bá wá rí i pé agbára òkúta ọ̀ka a lè fọdógùn. ẹ̀gún lódó. ewé ìpọ̀jọ lọ́lọ́sẹ̀. ìwé ṣẹbọ wọn ò mọ túmọ̀ ẹ bọ gbogbo owó yàtọ̀ ń bẹ lu èbó tó ń ba tiẹ̀ jẹ́. má fọsẹ̀ wẹ̀ mọ́. sọyìn Buhari ní nkà lọ́wọ́ yìí o tíra táwọn náà gbójúlẹ́jù ni o. baba translation rẹ wá. asọ́hùn kutubu ba'dal Qur'an lẹ́nu wọn ní tíra tó dáa jù lẹ́yìn alukur'an sọyìn Buhari ni inú ẹ̀ náà mo ti ń ka jáde yìí o. nsọ́lẹ̀. thumma yadribahu bil ma'i. nígbà tí ń gun lọ́wọ́ yẹn afáàní yadribahu bil ma'i kó tún máa fomi wọn. ọ̀sẹ̀ lè fẹ́ lé. kó ṣe kí ni. ó lè fomi wọn. dá mi lóhùn náà. ó lè fomi wọn. kó wọ́n mi sí i tíra ni mò ń ka o. ọ̀nkú tó fẹ́ bú mi tó fẹ́ ṣépè mi ò ní o má ṣépè mi ò ní o má bú mi àmọ́ tó o bá fẹ́ sọ̀rọ̀ yẹn sáka tíra tiẹ̀ náà. baba sọ tiẹ̀ kéwú ni. náà kò kẹ́ èmi ò mọ̀ bó kéwú bí ò kéwú. tó bá ti fẹ́ sọ̀rọ̀ sí mi ẹni kó gbé tíra jáde kì í ṣe pé kó máa lórí mi dàrú sẹ́ni orí ẹ̀ dàrú máa ń ra mọ́tò ẹni orí ẹ̀ dàrú máa ń bímọ ẹni orí ẹ̀ dàrú máa ń níyàwó ńlẹ̀. Allah. ntí mo sì rí ni mò ń kà èmi dẹ̀ kọ́ ni mo kọ́. Ìlọrin kan ti kọ́. yálà lè ṣe Hajar al-Asqalani ó ti kú ọba alálìkìyàmọ̀. lè bá a lọ́hùn. ọbí léèrè ntí mo wí ó ní ọ sẹ́pẹ̀lẹ́ bá ọba sẹ́pẹ̀lẹ́ mi ntọ́kọ́lẹ̀ ni mo kà bí n bá wá rí kà tuntun mẹ́kẹ́ wọ̀. wa yakrahu fi ayatul kursiyyi. bí n bá ti délẹ̀ bí eléyìí ń bọ̀ síbi iṣẹ́ tẹ́ ẹran mi yakrahu fi ayatul kursiyyi tọ́ba gun tó fún mi wọn tán kọ́ wá ké ayatul kursiyyi sí. wal qawaqil. kó sì ké kul a'udhu birabbil falaq kul a'udhu birabbin nas sí. thumma yahsu minhu thalathatu hasawatin. kọ́ wá fèrè rẹ̀ mú bí ẹ̀mẹ́ta ńgbà tó yẹ pé sídìrú lòún kọ́ wa ó ló lè fèrè rẹ̀ mú lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà tó bá mú tán kọ́. thumma yagtasilu bihi. ó ti tó ó là lè wẹ̀ ẹ́ kí ló là lè ṣe. ó là lè wẹ̀ ẹ́. kí ló là lè ṣe. a lè wẹ̀ ẹ́. thumma yagtasilu bihi. ó ti tán. ìwọ tán wá ní ọgbọ́n tán ní ọlọ bẹ̀rù ọlọ́ọ̀ pẹ̀lú tó bá gún. farabalẹ̀ ibi mo fẹ́ yọ lò náà nìyẹn má wẹsẹ̀ má ṣe gbá má ṣàwo ẹlẹ́bọ ni ẹ tíra ni mo wí o ibi tí ń dúró nìyẹn sọ̀rọ̀ ìwọ tán ni kò gún ìwọ tán ni kò lọ ìwọ tán ni kò jó bẹ̀rù Ọlọ́run kí ló fẹ́ gún. laysa taqiyyi. kí ló fẹ́ lọ. bimuttaqi li ilahihi. ewé àtẹ̀gbò nìkan ni o. hatta yaqiba sharabuhu wa ta'amuhu. kí ni mo pè é. ewé àtẹ̀gbò. wọn à ní kó o jó rí èèyàn o. wọn
wọn ní ọjọ́ rí eku. wọn ní ọjọ́ tí nà kí o tó bá ti ń jọ àwọn wọ̀nyẹn àwọn muharramat ló ń ṣe yẹn. ọ padà wú. ọ di ya kèfèrí. ẹ rí i pé mi ò dáko ológbò torí mo rí fídíò wèrè kan ọ̀hún tún gbé láwàní ọ̀hún ń gbólógbò sínú agbada ń kàtà rẹ̀ sí orí ibú ló fẹ́ ṣe gbẹ̀yìn. ẹ fi tíra sẹ́ran lẹ́nu ẹ̀ràn pa ìwọ́nù ọlọ́ọ̀nù. gbogbo yẹn kọ́ la rán ẹ o ṣùgbọ́n táwa ń sọ fún wọn ni pé etí ò bá sí ẹ má sọ pé ń bẹ etí ń bá ń bẹ ẹ má sọ pé kò sí. a lè gún a lè lọ a lè kó lọ́sẹ̀ a lè fi wẹ̀ a sì fi tú ìdè ní kí ẹ ṣe pé a fi ń wo àárẹ̀ ṣìkìnà. ẹ máa tó rán yín lọ ẹ máa retí èsì. kábọ̀ síbi ń tán ẹran wa. ẹ ń kálukọ tẹ́wọ́. ẹ tẹ́wọ́. ẹ ń kálukọ tẹ́wọ́ àdúrà. ọlọ́run wọlá títóbi alukur'an. wọlá títóbi alukur'an. baba wa alimubaraku. baba wa gba alimubaraku. ẹ máa bọ̀ wá. sumaba di big engine. ẹ máa bọ̀ wá. Adamallahu hayata. gbogbo abiyamọ ayé ẹ tẹ́wọ́ yín bí wọn náà bá ti fẹ́ lógo láyé tẹ́wọ́ ẹ. tẹ́wọ́. tọ́ ọ bá fẹ́ kọ́ ọmọ rẹ ó lógo tẹ́wọ́ rẹ. tẹ́wọ́. ẹnu mi ò gbàdúrà tí mo fẹ́ ṣe fún yàrá mi gbọ́dọ̀ mọ̀ ṣe é. ẹ̀ ń dára nínú ayé ara yẹn pọ̀. Allah. ara tẹ́ ń dá ọ̀pọ̀ ojú ọjọ́ eré yín lọ. mo fọ̀rọ̀ yín wé Shehu Tajul Adabi. rahimahullahu ta'ala. àfa àgbà tó dára tó ju ọjọ́ eré ẹ̀ lọ. Allah. àfa àgbà tó dára tó ju ọjọ́ eré ẹ̀ lọ. àbòsí tá a bá fẹ́ ṣàbòsí fún yín láàpẹ ọlọ́run rí yín lọ́mọdé ọ̀dẹ̀rù àgbàlẹ̀ yín lérí àbòsí nìyẹn. ọlọ́run yìí ṣàṣìṣe. ọlọ́run yìí ṣàṣìṣe àgbàlagbà ní yín látọ̀hún. àgbà ní í ṣe nǹkan àgbà. ọba fẹ́ rí ọlọ́mọdé ọ̀dẹ̀rù àgbà sálábòsí wa lọ́lọ́ni. bẹ́ẹ̀ni ọba jágbà lọ́hùn kò ní í jágbà níyì. bí ọba ṣáájú lọ́hùn kò ní í já ṣáájú níyì. ibi ọwà lọ́hùn náà lọ wà níhìn. tọ́lá di bẹ́ẹ̀ mo pa bí a mọ́ ẹ bá nàka sí wọn. nàka yìí tó bá wù ọ́. ẹ yé lù ṣe wà ń tòsí. Are you sure? La ilaha illallahu májọ kan jùkú. La ilaha illallahu májọ kan jùkú. bí nǹkan bá ń lọ báyìí àfi kẹ́rù ọmọ àbàwọ̀ ẹ lónìí àkàyè. La ilaha illallahu májọ kan jùkú. La ilaha illallahu májọ kan jùkú. ọmọ Kẹ́wúyẹmí Alimubaraku. La ilaha illallahu májọ kan jùkú. La ilaha illallahu ọlọ́mọjà kan jùkú. La ilaha illallahu ọlọ́mọjà kan jùkú. La ilaha illallahu ọlọ́mọjà kan jùkú. ọlọ́wọ́n náà fà mí Àdìsá Kẹ́wúyẹmí Aláàjì Hùsẹ́ìnì la ilaha Ismaila la ilaha illallahu ọlọ́mọjọ kan jùkú. La ilaha kayọ̀ ní bàjẹ́. illallahu ọlọ́mọjọ kan jùkú. Allah idha shita tahaya aziza bila zulli. tasharafu bi dhikri mursalina bila mali. سليمان وإبراهيم وموسى وصالح ولوط وإسحاق ونوح وذو الكفل. لا إله إلا الله ọlọ́mọjọ kan jùkú. La ilaha illallahu ọlọ́mọjọ kan
kájúkú. láìlá láìlá ilẹ̀ ńlá kọ́lá mọ́jọ kájúkú. láìlá bàbá dada láìlá ìlàláwù ọlọ́run má jẹ́ kájúkú. láìlá láìlá ilẹ̀ ńlá kọ́lá mọ́jọ kájúkú. ìlàláwù ọlọ́run má jẹ́ kájúkú. láìlá láìlá ìlàlá kọ́lá mọ́jọ kájúkú. láìlá láìlá ìlàlá kọ́lá mọ́jọ kájúkú. láìlá láìlá ìlàlá kọ́lá mọ́jọ kájúkú. ìlàláwù ọlọ́mọjọ táwọn náà. láìlá láìlá ìlàlá kọ́lá mọ́jọ kájúkú. لا يزال المن الذي لا يكافي امتنانه آمين وطول الذي لا يجازي انعامه آمين نسألك بك ولا نسأل بأحد غيرك آمين اللهم أنت الأول فليس قبلك شيء آمين وأنت الآخر فليس بعدك شيء آمين وأنت الظاهر فليس دونك شيء آمين وأنت الباطن فليس فوقك شيء آمين قل لنا يا أول يا آخر يا ظاهر يا باطن آمين وليا ونذيرا أنت مولانا ونعم المولى ونعم النصير آمين ولا حول ولا قوة إلا بالله المبارك أتوبك ومواد واميوا ẹ mọ àdúrà mi wá. ẹgbẹ́ wa dùn wá. àti lọ́rin ní ti ń kọrin yìí bọ̀ fún yín. la ilaha illallah. illallah. ọ̀ntọ́ọ̀chì lẹ́sẹ̀. ẹ sọ sápò yín. ọlọ́run wọlé bàbá tó bí yín. mo fàṣírí tí ń bẹ láàrin èmi rẹ̀ mi bẹ lọ́hùn. dáadáa ni o. wàláhì dáadáa ni bàbá yẹn pè mí wọlé. ó sì sọ fún mi kéwù pè mí sọ ọ̀fẹ́ lówó. you want to lówó. kúkú jí sọ. bẹ́ẹ̀ ti wí káàkiri náà nù. ìsìn wí ojoojúmọ́ mo ní bẹ́ẹ̀ ni. I want to ó ní tọ́ ọba fẹ́ lówó máa náwó fún mi. be spending money for me. wàláhì bó ti wí nu. máa náwó fún mi. èmi náà kú dọ́kítà pàdé. ó ní kéwù mi Ìlọrin lọ́wọ́ sọ fẹ́ lówó mo ní bẹ́ẹ̀ ni. bọ́ ọba fẹ́ lówó máa náwó fún mi. náwó fún mi bí àpà. ọpẹ́ tí mo wá dún fọlọ́ ni pé Ọlọ́run ò jẹ́ ṣètá ni ó lò mí. torí bàbá yẹn lówó kí n wá pé èyí tẹ́ ẹ lówó ẹ̀ tún máa rẹ mí jẹ Ọlọ́run ò jẹ́ orí bẹ́ẹ̀ èmi náà wá ń yáwó ìnáwó fún ìwá ń yáwó ìnáwó fún èsì wá dé. èsì dé. bẹ́ẹ̀ ni ká bá wa ní bóun tèmi ti jẹ́ yọmọ nsọ́lá kìá mọ́. bàbá ẹ sọ owó yẹn sáko àmọye tó jẹ́ kò nídìí. n bá sọ sáko àmọ́ ìrẹ́ nìkan kan fowó kun. ẹ kọ́kọ́ sọ yín sáko náà. àní tí ìrẹ́ nìkan kan sọ pé ntí mo sọ fún Mubarak kọ́kọ́ lòun mú sẹ́bẹ̀. èyí tí bá wá ń dé àmọ́ fi sínú pólí báyìí. ẹlòmíì tí ọba fi kún báyìí mo fẹ́ kó débi ní sí. abòyìn nìyẹn abòyìn nìyẹn. ẹ bùnmi lélẹ̀. ee abòyìn nìyẹn. gbogbo ẹni tí ọba sọ pé ntí mo wí kọ́ lòun mú sẹ́bẹ̀ lérí ọ̀rọ̀ Ali Mubarak. talentọ̀. bàbá wa ń bọ̀ lẹ́yìn. asibi Allah mọ màmá sẹ́ntì mo ṣe bẹ́ẹ̀ rí la ilaha asibi Allah ní 1000 ntí mo tọrọ bẹ́ẹ̀ kọ́ lòun mú sẹ́. àmín. tátó ni. ẹ bàbá wa kílẹ̀ ṣe fáwọn ẹlẹ́hà. bájátù zamani náà wí bẹ́ẹ̀ afáwa yìí náà wí bẹ́ẹ̀. bàbá wa ibùnú Ridwan náà wí bẹ́ẹ̀. jọ́mọ̀ ẹ̀ẹ́dógún òní ọlọ́run fi dùn án nù. ó ti tó bá ó ti tó bá ẹ lọ́ọ́ lè jòkó. Allah. àwọn ìyá wa ń bọ̀ ọ̀rẹ́ ẹ má bọ̀ màmí mo ti gbà ẹ jẹ́ màmí ọkọjá. Allahu akbar. aragunla ó ti yẹ yín kò ní yẹ lẹ. àmín. ẹ lòdùn náà ọ̀hún kalẹ̀ ni. àmín. kọ́lá bí ọba tẹ̀yàn lọ́rùn kọ́mọ̀ nsọ́lá kìyàmà. àmín. ajá fáwọn lamọ́wò náà sọ bẹ́ẹ̀. la hawla wala quwwata. illa billahi al-azim. ìjókòó ní ṣe wá lóore. ìyá ìsìlámíyà ọmọ dáadáa ni kankan ò ní sẹ́mi rẹ̀. àmín. ìjókòó ní ṣe wá lóore alákọ̀ọ́kọ́ ẹni tí kọ́kọ́ pè. Engineer Ismail Alaba Ọládọjà máa bọ̀ lọ́dọ̀ mi bí. Engineer Ismail Alaba Ọládọjà. èmi ò ní pè bẹ́ẹ̀ ti pé òun. ok bó o ń pè Yahoo Meko máa bọ̀. Yahoo Meko. Engineer Ismail Alaba Yahoo Meko. Ọládọjà máa bọ̀ wá. sọ́nà ní bọ̀ yìí. Allah. La ilaha illallah. ẹ bá tọ́ gbádẹ́ sí ẹ tọ́ gbádẹ́. irinṣẹ́ rẹ ò ní dojú ìjà kọ ẹ. àmín.
súnmọ́ mi ń bí. ọdì mẹ́rìíre. kéèsì dà. ọgbà network. kéèsì ìjòkólẹ̀ yìí ń retí oore lọ́dọ̀ rẹ̀ odidi oore mo sì fẹ́ kọ́ ọ ṣe. bàbá ẹ̀ sì máa sọ̀rọ̀ kan. ọ̀rọ̀ tẹ́mi máa ń sì sọ fáwọn tó bá rí báyìí máa ní mọ̀ ṣe bọ́ ọ ti mọ. ààyè tó wà yìí ṣe bọ́ ọ ti fẹ́ tó. Allah. àwa táwọn yìí ọ̀tọ̀rọ̀ owó jẹun o. alihamudulilayi. wàhálà ìta bá ní kéèyàn mú wa lóde afẹ́ sànú ẹ̀ ni. gíní ọ̀run wọn. ìtì ń wọ yàrá wájú ń tàn pàdé lóde lọ. Allah. lọ price ẹ o. kẹ́lẹ́ mi jálàbí ọjà múdà bí mùsùlùmí ò ṣe jálàbí mọ́kiri yóò ṣe. sílẹ̀ dúró wá. ibo ó ṣe kọ́dà èbó ó ṣe èbó. èmi ọmọ kọ́ èbó tún ṣe jálàbí. èbó tí ọ̀gbọ́n Yorùbá kò tún gbé àtúgbé di ara wa a máa fọwọ́ ju èfó yóò ní ẹ̀kẹ́ ẹ bá pẹ́ 60 yóò ní 600 Ọlọ́run fẹ́ mú alówó ni ẹ bá pẹ́ 60 yóò ní 600 nàní bẹ́ẹ̀ ni. yahoo bẹ́ẹ̀ kò. kí ló fún wa fún jòkó yìí. fọyín mu kẹ́rù ó bẹ̀ kọ́ Ọlọ́run níjọ́ bọjà jẹ́ fún wa. èlónù ọ̀ka ìkà sáwọn èèyàn bọ̀ wá. òṣìṣẹ́ báńkì ni. owó yìí ètí ìwọ 10,000. wá èmi èyí jiyàn tó o bá sì já jiyàn yóò dìjà ká. ha kai hey. kéèsì má bọ̀. kéèsì má bọ̀ ta lóhùn mowó ká ni. kéèsì má ní ẹ má bọ̀. kéèsì. aleykum salaam. ẹni alibarika ni ọ. ọjọ́ lo 7,700 sọ ma pé má sọ fún ọ pa jẹ ni mi wọn má ti fi kún. àjẹ́ ní inú owó gbígbá. àjẹ́ ni mi ń bi gbogbo nǹkan ni. o. bí ọba sì rí bẹ́ẹ̀ jẹ́ ń sépele òwò kọ́ tó délé ọ rí pé nǹkan ó sì ọ. ó dáa. ó ní 7,700 mo ní kò wọ 10 ọlọ́wọ́ 10 ọ sọ di 15 fúnpọ̀ ọba mi jiyàn. bọ́ọ̀ tí ẹ jiyàn. ta ló ṣe ha sọ́ọ̀sì ń bẹ ńgbà tí ń sọ pé kò wọ 10 ìsì tí kà mo dì mọ́ ẹ̀ mo ní kò wọ 10 ọ̀ya máa kà á bọ̀. máa kà á títí láì sọ pé. èlé ológun tí yẹ pé 15 ẹ̀yin tẹ́ bá mọ̀ wé. oko 7,300. máa kà á lọ. kéèsì owó ọmọ rẹ yìí ò gbọ́dọ̀ mọ̀ wọ 50,000. èmi ọmọ bẹ́ẹ̀ ti ṣe ra yín èló ni ọ̀ya ó di 10,000 kéèsì 50 ni mo ń lọ January kí ló ṣe January ẹni wọ́n máa sọ̀rọ̀ bá mọ́lẹ́jú mi school fees kéne owó òtówó náà ń pè school fees yóò bá yàrá yà school fees. mo sẹ̀sẹ̀ kan lábújá ń jò ní lèmi náà bá lọ bí wọ́n ti ń tẹ̀ èso mo bá páàkì ọkọ̀ bá ní ẹ̀kẹ́ èso wa lábàá ní kí tẹ̀ ń wẹ̀ 5,000 mo ní akílódé níbo lọ́jà àpàtà eléyìí ọjà kò méjì àbọ̀ lọ ibi tẹ̀mí ti ń sàrò lọ́mọ kí wọ́n bá páàkì mọ́tò lọ́ba ní kí wọ́n kó mẹ́wàá síbẹ̀ mo lọ́ọ̀ rówó èló ni 5,000 ó di 15 ọ̀yà tàtó lọ́kàn tàló pẹ̀lú mi dákú dáhùn ilẹ̀ mọ́ ta ni kí n tún pè gbogbo ẹni ọba bá yahoo mẹ́kọ̀ọ́ wá bisimilah ń bẹ lẹ́rìí ìdúró ń bí ta lọ́kàn lẹ́yìn rẹ̀ torí kèétí lọ ẹni ọba bá wa ta lọ́bọ̀ wa ọmọ lòdì. ẹ̀rọ náà lòdì bó sì lòdì kì í náwó. ẹ wá Nabi Muhammad. sallallahu alayhi wa sallam. adúgbò ọ̀rẹ́ nìkan o ọ̀rẹ́ nìkan ọ̀rẹ́ nìkan ọ̀nà ìyá nítọ̀ jẹ́nfàkù mẹ́wàá jẹ́nfàkù márùn-ún sí. àkórè dé lálọ́. ajabu rasidi aflagobe ẹ̀yin náà dúró tì. àkórè dé láyọ̀. gègé àbòyá lẹ́yìn ìyá àkórè. torí ó ti sun àbábọ̀ ọmọ tó jórí wọn jáde ó ti sunu pọ̀ pé wàhálà àwọn àfáà yẹn pọ̀ ṣé wọ́n mọ̀ pé ní. Gègé àbòyá lẹ́yìn o
ilé akóredé láyà jẹgẹdẹ àwòyálé ilé akóredé láyà jẹgẹdẹ àwòyálé ilé akóredé láyà jẹgẹdẹ àwòyálé ilé akóredé láyà àwòyálé ilé akóredé láyà àwòyálé ilé akóredé láyà jẹgẹdẹ àwòyálé ilé akóredé láyà jẹgẹdẹ àwòyálé ilé akóredé láyà. Akóredé kí ló mú amújò kólẹ̀ yìí o. Akóredé ẹnìkan tí mo lè fi bí ọ tí ó dùn mọ́ jù láyé ọlọ́run ẹ̀ka Allahu Akbar. Allahu Akbar. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mi fẹ́ sọ. Allahu Akbar. Anfa'ul amwalu. Akóredé. Dona ifadati. Ẹ dákun kílẹ̀ fún wa fún jòkólẹ̀ torọ ọlọ́run gbogbo ẹ̀ papọ̀ èlò lẹ́sẹ̀ ẹ lè gbé ní tó gbé tán ẹ bá ti gbé fẹ́ ẹ sá fún mi 1M ẹ fún mi mílíọ̀nù kan. bẹ́ẹ̀ yóò bá lọ́kàn jọ ẹ̀rí. ọlọ́run o mo rántí ẹ nìyí Allah. mo ti wojú rẹ mo ti wá rántí mo fi jòkólẹ̀ yìí bẹ ọlọ́run Allah. bọ́ba jẹ́sẹ̀ ni bọ́ba jára ni torí méjì lọ́lọ́run máa ṣe nǹkan. Allah. tí n bá ń dán wò lọ́wọ́ ó lè jẹ́sẹ̀ tí n bá ń dán wò lọ́wọ́ ó lè jẹ́ ara bí n bá ń dára ọmọ tó fẹ́ fi ṣe tó bá jẹ́sẹ̀ ó fẹ́ nù kú òní. Allah. Sunday Igboho bọ́ bá jẹ́sẹ̀ lọ́sẹ̀ ọlọ́run bá wa yáàfì rẹ̀. Amiina. bọ́ bá wa jára náà lọ́n bá fi ń dá ara tó fi dá náà tó ọlọ́run mọ́sá bá wa túlẹ̀. Amiina. ìrírí láyé. alájọṣepọ̀ rí. ìgbà kankan rí lọ́wọ́ rẹ̀ láyé. àṣìràn kankan látọ̀dọ̀ rẹ̀ náà. ìsìnrán kankan dì sí lọ́wọ́ rẹ̀ láyé àmọ́ tí mo rí lára rẹ̀ ni pé ó nífẹ̀ẹ́ ìlú ẹ̀. Allah. ìfẹ́ ìlú ẹ̀ ló sun débẹ̀ wò tó bá jẹ́sẹ̀ ni ọlọ́run fẹ́ríjì. Àmín. tó bá jẹ́ ara ni ọlọ́run ṣe ara rẹ̀ ló tó. Àmín. yóò darí wálé rẹ̀ pẹ̀lú àlàáfíà. Àmín. La hawla. Wala quwwata illa billah. Akóredé. How many millions? Bàbá mi Azbi Allahu àbí bàbá mi Al-Mubarak. Adamallahu hayatahu. Akóredé ní gbogbo àwọn lápapọ̀ owó yẹn kéré tí a nìkan ni Akóredé ní tòun nìkan kí n má dà á pọ̀ owó 200,000 naira. Allahu akbar. Akóredé. Ìwọ náà ó tún dọ̀tẹ́ sí mi lọ́rùn ni. Kóredé. ọmọ ogun mi lù kọ́ ni. Kóredé. èmi ọ̀yọ́ ọkùn bí àmì irun lè jẹ́ ìṣiṣẹ́ mi pẹ̀lẹ́pẹ̀lẹ́. Kóredé. Akóredé ló ń fún wa ní 200,000 naira. Allahu akbar. mo kí ọlọ́rẹ̀ kọ́ mọ́ owó lẹ̀. Bàbá wo lóore. ọlọ́rẹ̀ Ahlan wa sahlan wa marhaban ọlọ́rọ̀ jẹ́ mi rè ogun. Àmín. Àmín. aláàjì wa Akóredé 200,000 naira kìí ṣe gbọ́dọ̀ la o ìní ń ṣe lọ́wọ́ yìí o ẹgbẹ́ sẹ́rí kámẹ́rà ń ṣe lọ́wọ́. Allah. eléyìí ibú mi ọ wa promise wa a máa pè yóò ní ṣe bọ́lọ̀ ló ń bá sàdé ọlọ́run náà ni ó mú ọ. Àmín. wèrè ńgbà tí èsì pa àkíbọ̀ lẹ́nu. Anta Musa. Wa Musa la yusibuka minni haythu wajjahta fa inna Allah dhu Musa. Ajá Rashid Hamza máa bọ̀ wá. Castle white Castle auto mọ́tò lẹ́ ń dànù ṣé mọ́tò ni. Bàbá. La ilaha ajé yín ọmọ wa. Amina.
gbogbo èèyàn tí ọba ara mọ́tò lẹ́yìn ọ̀dọ̀ yín ni wọ́n ti máa rà. Àmín. wọ́n á rà yìí tó tí ní gbà ọ́ nìkan padà wá gbé. ẹ gba kọ́ńtrátì ìjọba. ó gba kọ́ńtrátì ìjọba. Àmín. wọ́n làwọn ní ìdí kílọ̀sì 34. Àmín. bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe. àmín. ọlá àṣẹ tí ń bẹ lérí ahọ́n. Àmín. ó jẹ èrè tó bu háyà ń bẹ ọ̀ wá ní gbé sá fún wa. anta Musa wa Musa la yusibuka min. ẹ máa rántí tọrọ kún pé tó bá dáa fún kọ́ ọlọ́run méjì ó gbé sá fún yín. àwọn èrè kẹ́ ti gbówó wa sá lọ. wọ́n ti họ Ọlọ́run sì mú wọn lé wa lọ́wọ́. àwọn èrè kẹ́ gbówó wa sá lọ gbà tá a tọrọ fún wọn tó ti bùkátà ń bíyà wèrè wa họ. bàbá ìgbà náà ló tó wá rà fún àgbà mo ní ó ń padà bọ̀. ìwọ ọ̀nà ọlọ́ọ̀nù. kílẹ̀ fún wa. bàbá ẹ gbowó àdúrà yín o. Akóredé ọ̀dà nkálẹ̀ ọ̀dà báyìí ni ẹja àjọṣe torọ ọlọ́run Akóredé lòun fún wa 200 Alhaji Abdulrasheed náà lòun fún wa 200 ọ̀dà ẹja ṣe báyìí ẹ̀dá kún ẹ̀ṣẹ̀ járí 500 láàrin ẹ̀yìn méjì. torí Ọlọ́run mo fi yáyín àti bàbá yín Akóredé ẹ dákun ìkúnlẹ̀ ní. mo fi màmí bẹ̀ ọ́ fi 50 kún. ìkúnlẹ̀ ní dákun torí Ọlọ́run. Hamza dákun fi 50 kún wọ́n jẹ́ 500. 500 láàrin ẹ̀yìn méjèèjì. ìyìn gbọ́dọ̀ gba 500 tì lọ́wọ́ yìí. dákun torí Ọlọ́run. síbẹ̀ àgbà tí wọ́n ní yegede àwòyálé yìí o. ilé Akóredé láyà. yegede àwòyálé yìí. ilé Akóredé láyà o. ọ̀sẹ̀ 50 sí 50 dákun. Alubarak wọ́n lè check ẹ̀ ó ti gbọ́dọ̀ wọlé ẹ gbọ́ gbọ́nrán. bàbá sẹ́fọ̀nù yóò kú. ẹ dákun ẹni tí ń bá ń rojọ́ lọ́wọ́ wọn èèyàn rántí pé tiẹ̀ ẹ má pè kíní ìtàn o. Alubarak tọ́lá lọ lọ́mọ tẹ́ ẹ dì í bẹ́ẹ̀ ẹ má pè tán. àwa méje la wá láti Ìlọrin. ẹ̀yin méje ta lẹ fi kúnra yín. bẹ́ẹ̀ni àwa méje ni. méje ọ̀ parọ́ àtàwọn Isra taya. ọ̀rọ̀ mélòó ni sọ tí mo parọ́. Alubarak White Castle auto òun náà lóun ti ṣe bẹ́ẹ̀. Akóredé ní 200 ló ń ṣe o nígbà tí ó wàá dàrò yé o. bàbá ń gbọ́n ṣe 200 níbà ẹ̀ kúkú fẹ̀ kan gba 50 lówó àdúrà tí. èmi ẹ fọ́ọ̀sì yẹn fún mi lówó àdúrà. kùsì mí nà mọ́wálì yẹn mú sọ̀dá kọ́. tọ́lẹ̀ ni afọ́ọ̀sì ń jó ní ìfẹ́ kàláàtì lápadà gbà. a sì fà lọ́lọ́run lọ́wọ́. èsì wa lè tó bá wọn. ẹni afọ́ọ̀sì ń jó ní ìfẹ́ kàláàtì lọ́padà bá dé. sọ náà retí fẹ́ẹ̀kì. kọ́ náà máa retí fẹ́ẹ̀kì òde lọ́dọ̀ Ọlọ́run ló kù. ẹ tiẹ́ àṣírí yín ò ní tú ẹ̀yin méjì owó àdúrà mi. Akóredé má bọ̀ ṣé kí n fún ọ lákàntì. Akóredé. ẹ tẹ́ tẹ̀lé wọn wá gbogbo ẹ tẹ́ tẹ̀lé wọn wá kílẹ̀ fi kún wọn lọ́wọ́. ṣé ká àná sí 1 million. ọyẹ kọ́ńtẹ́ẹ̀tì jáde lọ́dọ̀ tí kókó panu dé. bàbá kí ló dé tẹ dídínkù wọn bẹ́ẹ̀. ara ọlá pé wọ́n tẹ̀lé ọba àdìjọ́ ọba àdọ́dún tí mo ṣe àpà wọn náà lọ́tọ̀ ni. Ìgbòho sọ̀rọ̀ ẹ̀yin méjì owó àdúrà mi rà. àwọn àdúrà Ìlọrin mo ti wá o sẹ́kẹ̀mí náà má kàǹtì wá nígbà tẹ́ èyí ti parọ́ yìí. ẹnìkan tẹ́ǹkì. mo wá èyí dààmú èèyàn bó bá ti dọ̀rọ̀ owó 10,000 naira àṣírí yín ò ní tú. àmín. ẹgbẹ́ ẹ̀dá síbẹ̀. ọ̀nà Ìlọrin mo ti wọ owó àdúrà mi rà. owó àdúrà ti yín náà àbí. 5,000 ṣé tí wọ́n nu Akóredé jì ẹ̀dá. Akóredé. Akóredé. àṣírí yóò ní tú wọ́n dáwọ́ jọ sẹ́yìn lóore. Akóredé. ọlá la ilaha illallah. àmín. wọ́n gbòòrè wá ká yín mọ́lẹ̀. àmín. ọlá Muhammadu Rasulullah. sallallahu alayhi wa sallam. ọlá agbára la hawla wala quwwata illa billahi al-azim. talọ́kẹ́ ẹ̀dáwọ̀ ẹ̀dáwọ̀. fúnra yín. Alhaji Abdulsalam Akande Adesina Adesina máa wọlé bọ̀. àwẹ̀. wẹ́rẹ́ Allahu Akbar. Alhaji wẹ́rẹ́ kọ́ máa wọlé. wẹ́rẹ́. Ismail wẹ́rẹ́ mi ni. má bọ̀ sátidé wẹ́rẹ́. dìmọ́ mi ni. Magnet rẹ ò ní kú. àmín. yọ máa yé ni. Àmín. ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run. Àmín. gbogbo omi tó o bá fọwọ́ bá yọ máa dún. àmín. Alhaji Abdulsalam Akande Adesina. Akande Adesina. òun àti kẹ́sì mọ́tò wọ́n lè yí méjì ní ẹjọ́ máa wọ̀. kẹ́sì mọ́tò àti Akande Adesina. Akande.
mò ń tọ̀ àgàdé ni nǹkan kan ò ní sẹ́mi rẹ̀ àmín nǹkan kan ò ní sẹ́mi rẹ̀ àmín. níjọ́ ni tí mo lọ sí ju oko ọba ọmọkùnrin tó fún wa 2 million mo ti mú ra náà ni ọlọ́run yọ mí èmi èfojú dìyàn mo yá kanlé èmi mo yá kanlé ńgbà ọ̀sán ní bàbá fún tẹ̀sán yẹn mo fún yín 2M paracetamol mo kọ́kọ́ pè àsowó ni. MC tí tó ń sagbajà òun náà tó gba jẹnẹrétọ̀ lọlé. ó tó gba jẹnẹrétọ̀ lọlé. ibi tí sàwọn ènìyàn náà wọ ẹmọ kẹyìn. ẹ má fi owó jẹnẹrétọ̀ dá wa dúró. Abdulsalam. a gbé jẹnẹrétọ̀. àṣírí rẹ ò ní tú. àmín. kí ló fún wa ń torọ lọ. Abdulsalam ló ń fún wa ní wàsó. Allahu akbar. 50,000 naira. ẹ̀yin lè mi rí èmi fẹ́ kọ́ dáa fún bá ń fi kún. bá ń fi kún. bẹ́ẹ̀ni Ọlọ́run ni ó gbé jáwọ́ sí mùsùlùmí ìdílé èjìyàn ni ọ jáwọ́ sí wọ́n dénú fa. bá ń fi kún mo fi yá rẹ̀ bẹ́ẹ̀ họ. ọ̀ya wọ́n ní ẹ fún alákàntì yọ wọ̀ bẹ̀ ní sẹ́ Al-Mubarak bí bá ti wọlé ẹja máa gbọ́ ẹ̀ ń tà bá rí ẹja sọ fún pàtì rí. kákéde rẹ̀ fáyé. ẹ dákun kí ni yìí hó. Aji Ismail wẹ́rẹ́ ọlọ́wọ́ bá kẹ́yà tó bí ọ. àmín. yóò sàlékù kẹ́ fún yà náà. àmín. ẹ̀yin wo ní burú fún ọ. àmín. wala la ilaha illallah. àmín. bisimilahi kul huwa Allah. bisimilahi rahmani rahim. kul huwa Allahu ahadu. Allahu samadu. lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. bẹ́ẹ̀ ni ó rí pẹ̀lú ògùn Ọlọ́run. ẹ̀ torí owó kọ́ sọ́wọ́ àdúrà ni ọ̀dà owó òfìlẹ̀ rẹ̀ ṣe bùgbé ọlọ́wọ́ òfìlẹ̀ rẹ̀ ṣe bùgbé wọ́n máa fọ́ láwọ́ ọkì. Allah. èwo ni ó bẹ̀ pa ẹ̀ dákun. owó ni àbọ̀ tí gbọ́ ó ti sú ọ ni. Allah. ọ̀nyà ọ̀ní yá yakuya. àmín. àmín. ọ̀ní yá wèrè. sami. àmín. wọ́n bá ní di fọ́tò wèrè bó lọ sí. tọ́lá yọ wọ́n bá ní di fọ́tò wèrè wọ́n bá lẹ́yìn ọ̀kan 1 million ọ̀yà àbọ̀ níyà. bó lọ sí ọ̀yà àbọ̀ níyà. ta lọ́kàn Abdulsalami ó fún wa lọ́wọ́ 50,000 naira àṣírí rẹ̀ ò ní tú. àmín. kéèsì mutọ̀ ọ̀ndà ìnáwó wa lòun agodede inú rẹ̀ ọmọ dùn gbogbo gbà. àmín. kéèsì mutọ̀ alájà wa Rashida ọlọ́wọ́ wọlé àbátó bí àmín. yọ wọlé pé èmi àti yín ọjọ́ ju kéékèèké báyìí lọ tá a ti jọ ọmọ tẹ́ ẹ̀ tí máa wúlò fún bàbá ńjọ́ náà. Allahu akbar. tọ́lá jọ bí wa síra wa náà ni àjọ ju kéékèèké báyìí lọ ńjọ́ náà lọ́hùn. àkórèdé. inú mi máa wá dùn kú jọjọ́ bá ti rí ní inú mi máa dùn torí ẹ wúlò fún bàbá ńjọ́ náà púpọ̀ tí àyè bá tẹnu bá Al-Qur'an alaburar ẹ wọn ti lọkọ ni ọlọ fẹ́ wọn o odidi Kùránì ló dúró yìí o ìmọ̀ nìyẹn Ọlọ́run níjọ́ parẹ́ kílẹ̀ fún wa kílẹ̀ fún wa. owó yín èso owó tá gbogbo ọmọ kéwú ọ̀gbọ́dọ̀ mọ́ sìn gbogbo ọmọ kéwú lọ gbọ́dọ̀ débẹ̀ alájú ọlárẹ̀wájú dà ọlárẹ̀wájú máa bọ̀. ó ṣeun mi mami instrumentalist. eye lọ ọ̀dà ọlọ́run jẹ́ pẹ́ fún wa. àmín. Abiola Gold máa bọ̀ wá. àmín. Haji Masudi ó ti débẹ̀. ìwọ sọ kò jẹ mí lọ. ìyá wa ìyá Lukman àwọn náà ti débi ọlárẹ̀wájú Gold alájí wa rówólò Shehu Jamiu yín sójà àmọ̀wọ́ ọba wòlíì bẹ́ẹ̀ni tí ń pè ní kékeré nù máa lọ́mọ̀wọ́ ọba wòlíì. ṣé ti yà o yà Abiola àyè tí pè yìí ẹ ní sọpọ́tà tí a ti ní sọpọ́tà náà ni ìgbà sọpọ́tà alájà wa ọlọ́run gbà padà ọlọ́run san ìyá wa yìí ìyá Islamiyya ìyá wẹ́rẹ́ bàbá wa alikali Faru Ulama ìyá òkìkí àǹtí abẹni ọlá yín ọmọ pọ̀ sí ọlárẹ̀wájú o Allah. kí ló wí
Azumura lónìí láwa ní. àwọn tí wọ́n máa gbọ́n ẹ̀ ní padà sẹ́yìn. Láwa ní tàwa gbogbo ìjọ lónìí lógo wọn. àwọn àǹjí wí lábẹ́lẹ̀ ìyá wa ìyá Muhammad hasbuna ṣé lóòótọ́. gbogbo ìjọ lónìí lógo wọn. Allah ẹgbẹ́ Allahu Akbar. Allahu Akbar. ìyá Muhammad máa bọ̀ ọlọ́dúnwájú òkùnkù Lukman. bó ti dání. gbogbo ìjọ ẹ ó ṣe ní yẹ o. padà sẹ́yìn àmín. ọlọ́run ọmọdéwájú sí. lazilta marfu'an. alhamdulilayi alhamdulilayi. ata ishta daima. òní jẹ́nira fún ọ. lazilta gbogbo àwọn tó gbé bẹ́ẹ̀ ò rí nira ìwọ náà ò ní rí nira. kulla yawmin wa la hawla wala laylatin. quwwata illa billah inú mi dùn kọ́ ọlọ́dúnwájú kìlọ̀ fún wa. ní tàwa ó yà wa ìjọ ìyá rẹ̀ ìyá wa azumi aláwùn. wọ́n làwọn fi 20,000 tẹ̀lé yà wa azumi aláwùn 20,000 naira. ẹ lè sọ pọ́lọ́ tóbi mọ́. alájà wa ìyá Abíọ́lá 10,000 naira solid 10,000 naira. ọwọ́ alátọ̀dọ̀ alájà ìyá Abíọ́lá wọn yẹn náà àbúzì yá dá. ọmọ wa. ọmọ wa. ọmọ tí a. ọmọ wa. lónìí lógo èmi àti bàbá rẹ̀ ọba ń rọ́bà ni o. ọba ń kọ́ba. Kálíọ̀. gbogbo ìjọ lónìí lógo ọlọ́rẹ́wájú ọlọ́run oníjà sí ni ilé otu alájà Bíọ́lá gold da. àwọn dà. ó tẹ̀rì nínú ayé ò ní tẹ̀rì láéláé. ẹni fòrò. ó ní padà sẹ́yìn. àmín. wájú lọ́ọ́ máa jẹ́. àmín. ọlá la ilaha illallah. àmín. ọlá Muhammadu rasulullah. sallallahu alayhi wa sallam. máa pé wọ́n gbà wọ́n ń ké fájá. wọ́n gbà wọ́n ń ké fájá. Túlẹ̀ odijọ́ mi mo gbé pamọ́. ẹlẹ́ni ní kọ́lé fẹ́yẹ̀lé. mo ní o gbé pamọ́. wákà. ní ẹlẹ́ni ní rọ́gò fàdíyẹ. ọlọ́rẹ́wájú máa bọ̀. ọlọ́rẹ́wájú máa bọ̀. tẹ́wọ̀ rẹ méjèèjì ìnira ò ní bọ̀ láéláé. àmín. ọlá la ilaha illallah. àmín. ọlọ́rẹ́wájú báyé bá ń jáyé o báyé ó bá sì tún jáyé má. báyé bá ń jáyé báyé ó bá sì tún jáyé má. ọlọ́rẹ́wájú onírẹ̀lẹ̀ ìnira òní bẹ́ẹ̀ láéláé. báyé bá ń jáyé báyé bá sì tún jáyé má. ọlọ́rẹ́wájú o. báyé bá ń jáyé báyé bá sì tún jáyé má. ọlọ́rẹ́wájú onírẹ̀lẹ̀ ìnira òní bẹ́ẹ̀ láéláé. ikú ò gbọ́dọ̀ pa fún wa. ikú ò gbọ́dọ̀ pa fún wa. àrùn ò gbọ́dọ̀ ṣe ń gbà. alájà Abíọ́lá gold. àrùn ò 5,000 naira. gbọ́dọ̀ ṣe é gbà kẹ̀kẹ́. 5,000 naira. ọlọ́rẹ́wájú olókùnkùn. ikú ò gbọ́dọ̀ pa fún wa. ẹ lálẹ́ yóò mọ ọlọ́run. ọlọ́rẹ́wájú olókùnkùn. ikú ò gbọ́dọ̀ pa fún wa. àrùn ò gbọ́dọ̀ ṣe fún wa. àrùn ò gbọ́dọ̀ ṣe fún wa. ikú òjijì kò tọ́ sí ẹ. ikú òjijì kò tọ́ sí ẹ. ikú ọmọ kò ní jẹ́ tiẹ̀. ikú ọmọ kò ní jẹ́ tiẹ̀. ọlọ́rẹ́wájú olókùnkùn. ikú ò gbọ́dọ̀ pa fún wa. ẹjáde sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Alhaji Abdulsalam Akande ẹ máa bọ̀. Afawa Ismail. Allah. Anakunla.